Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn. Ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu èmi àti àwọn akẹgbẹ́ mi. Ẹ̀yin olùgbọ́ wa kúkú dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń wò wá, bí ẹ ṣe ń gbọ́ wa, bí ẹ dẹ̀ ṣe ń tẹ share tẹ́ ń like. Ọwọ́ tẹ kúkú fi ń tẹ share tẹ fi ń like lórúkọ Jésù kò ní bàjẹ́ lọ́lá Elédùà. Ojú náà tẹ sì fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ sì fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel ní orúkọ títí tèmi. Ìròyìn tí mo sì mú wá fún yín ní òní ni ẹni 6 kú nígbà tí ọkọ̀ gáàsì bù gbàmù ní àyẹ̀wò ọmọ ogun ní Kogi. Ìbànújẹ́ ńlá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi lẹ́yìn tí ọkọ̀ ńlá tó kó gáàsì bù gbàmù ní ibi àyẹ̀wò àwọn ọmọ ogun. Ìṣẹ̀lẹ̀ náà fa ikú ènìyàn 6 ó sì tún ṣe ọ̀pọ̀ míì ní ìfarapa. Gẹ́gẹ́ bí Jígí Alára ṣe ròyìn, ìjàmbá náà ṣẹlẹ̀ ní ọ̀kan lára àwọn ojú ọ̀nà pàtàkì ní ìpínlẹ̀ Kogi. Àwọn tó wà níbẹ̀ sọ pé ọkọ̀ gáàsì náà dé sí ibi àyẹ̀wò àwọn ọmọ ogun nígbà tí ìbúgbàmù kan ṣẹlẹ̀ lójijì. Wọ́n sọ pé ìbúgbàmù náà lágbára gan-an. Iná gbóná bẹ̀rẹ̀ sí ń jó, ó sì kó sára àwọn ọkọ̀ tó wà nítòsí. Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń sá káàkiri láti gba ẹ̀mí wọn là. Àwọn ọmọ ogun, àwọn ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ pàjáwìrì dé ibi iná náà kíákíá. Wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbàlà, wọ́n sì mú àwọn tó farapa lọ sí ilé ìwòsàn. Àwọn ẹlẹ́rìí sọ pé èéfín bo gbogbo agbègbè náà fún ìgbà díẹ̀. Wọ́n ní ọ̀pọ̀ ènìyàn kò mú ohun tó ṣẹlẹ̀ ní ìbẹ̀rẹ̀ nítorí ariwo ìbúgbàmù náà pọ̀ gan-an. Àwọn aláṣẹ jẹ́rìí pé ènìyàn 6 ló pàdánù ẹ̀mí wọn. Wọ́n tún sọ pé àwọn míì farapa wọ́n sì ń gba ìtọ́jú ní ilé-iṣẹ́ ìwòsàn. Àwọn ilé-iṣẹ́ ààbò ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ohun tó fa ìbúgbàmù náà. Wọ́n ní wọ́n fẹ́ mọ̀ bóyá ìṣòro ẹ̀rọ ló fà á tàbí ohun mìíràn. Ìjọba ìpínlẹ̀ Kogi fi ìbànújẹ́ hàn sí àwọn ẹbí àwọn tó kù. Wọ́n gbàdúrà fún àwọn tó farapa kí wọ́n yára bò lára. Àwọn amòye nípa ààbò ojú ọ̀nà sọ pé ọkọ̀ tó ń kó gáàsì gbọ́dọ̀ máa gba àyẹ̀wò tó péye kí wọ́n sì tẹ̀lé gbogbo òfin ààbò. Wọ́n ní èyí lè dín irú ìjàmbá bẹ́ẹ̀ kù. Wọ́n tún rọ gbogbo àwọn awakọ̀ ọkọ̀ ńlá pé kí wọ́n máa wakọ̀ pẹ̀lú ìṣọ́ra, pàápàá níbi tí ọ̀pọ̀ ènìyàn ti kọjá tàbí níbi àyẹ̀wò àwọn ilé-iṣẹ́ ààbò. Títí di àsìkò tí à ń ṣe àkójọ ìròyìn yìí, àwọn òṣìṣẹ́ pàjáwìrì ń ṣiṣẹ́ ní ibi ìṣẹ̀lẹ̀ náà nígbà tí ìwádìí lórí ohun tó fa ìbúgbàmù náà sì ń bá a lọ. Ní ìparí, ọ̀pọ̀ aráàlú ti pe ìjọba pé kí wọ́n túbọ̀ mú òfin ààbò ọkọ̀ tó ń kó gáàsì lágbára kí irú ìṣẹ̀lẹ̀ náà tó fa ikú àti ìfarapa báyìí má bàa tún ṣẹlẹ̀. Ẹ ṣé, báyìí ni a rí mọ́ fún orí ìròyìn tí òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.